iye tí kálukú bá gbé mi ní òbí láyé bẹ́ẹ̀ yẹn bá gbé mẹ́wàá mi kọ́sọ́gbọ́n tẹ́ da sí yóò bí ma mẹ́wàá òun yóò jẹ́ ẹrẹ́ lómi kó bẹ́ẹ̀ ma 200 ọmọ àdéhùn má sí láàrin wọn o tí ọkàn tí gbogbo wọn tún jọra wọn tí wọn tún jọ iye tó gbé mi ló ṣe kí ni lọ́pọ̀ ẹlòmíì ò sì gbé mi jẹ́ ẹyọkan lọ kò sílé aláàfáà tẹ́ mú dé kò sọ́sẹ́ tẹ́ wẹ̀ fún kò sí kọ́lá kò sádùá tẹ́ ṣe kò ní bí méjì àdúrà yẹn àmọ́ gbà sí nǹkan mí ni wọ́n máa bẹ náà fún àdúrà máa gbà síbò mí ni ní tó gbé mi ẹyọkan náà ni ẹlòmíì ò sì rí gbé mi wọ́n gbé ohun mi ni kó wọ́n tó lọ kó wọ́n gbé nǹkan mi wọ́n ti gbé irú eléyìí wọ́n bí kò ní bímọ wọ́n bí kò ní bímọ torí wọ́n gbé òun ni òun ò rí nǹkan gbé wọ́n chance ẹ̀. pàtí wàá gbéra wa mi níjọ́ tọ́lọ̀ wá dá wa bẹ́ẹ̀ tá à ń ṣe yànmùyànmù tí ń wò wá tí ń fi wá sọ láwọn ọlọ́run wá bá wa sọ̀rọ̀ níjọ́ náà nígbà tó wò wá bẹ́ẹ̀ ní 1000 years tí ọ̀wá pàṣẹ pé ọyẹ ẹ̀ mọ́ ibi ìṣẹ̀mí tá a ti ń gbà wọn ni sẹ̀rí à ń pè ní alamudarra ni wọ́n ń pè nígbà yẹn alo 1000 years níbẹ̀ tọ́lọ̀ nǹkan fi wá. ìwà tọ́lọ̀ wá fẹ́ pàṣẹ pé ẹ̀ máa gbéra yín mi ọlọ́run wá ní tọ̀ alastu bi rabbikum ẹ̀yin mọ̀dá yìí nísìkẹ́ tó máa palẹ̀ máa ra yín kí n tó pé ẹ máa jẹ́ yẹn alastu bi rabbikum ǹjẹ́ mi kọ́ lọ́hùn yín. qalu bala shahidna labàtà fọlọ́ ní ẹ̀nà pé bẹ́ẹ̀ ni àwa gán mọ̀ pé wọ́n lọ dá wa àwa gán mọ̀ pé wọ́n lọ dá wa ńgbà táwa kàn fún abẹ́tàn lọ́wọ́ ọ̀yà ṣé ẹ ti gbà bẹ́ẹ̀ ọ̀yà máa gbéra yín mi àwa gbéra wa mi fà títí ó fi wá kó àwa wà tá ádámà náà wá gbé gbogbo ọkọ ní ìgbéyàwó ẹ̀mí kẹgbọ́n mi dáadáa ìyàwó tó wá gbé mi lọ́fẹ̀ẹ́ anabi wa Muhammad nígbà tí ó sọ̀rọ̀ ìyàwó ó ní fa innahunna khuliqna min dala' níbi ẹ fata àhà ọkọ ni wọ́n ti dá ìwọ tó wá pẹ́ ọ̀kan ló gbé mi nínú obìnrin tí ó jẹ́ ìyàwó rẹ̀ ìyàwó kan náà lọ́fẹ̀ẹ́ ẹni bá gbé ìyàwó mẹ́rin ní ọ̀fẹ́ ẹni tí òróbìn gbé mi yóò wáyé ni kò ní fẹ́ bí tí eku obìnrin tí ó jẹ́ ìyàwó rẹ̀ ní o nígbà tó wá kádámà tí àwa wù ọlọ́run wa ní ádámà kọ́ gbà wá wù mí ádámà gbà wá wù mí ló fi jẹ́ fún gbà wọ́n dá wá wù ara ádámà wọn ti kí ni ìyàwó rẹ̀ ara rẹ̀ wọ́n ti yọ tó o bá fẹ́ yàwó tí wọn ò yọ lára rẹ̀ tẹ́ ẹ bá látàárọ̀ dalẹ̀ ẹ máa ṣe jàngbọ̀n ni jojúmọ́ ayé ẹ máa ṣe jàngbọ̀n ni wọn ò yọ lára ẹ ni o sì fẹ́ tọ́ba wáyé pé ìjẹun yọ lára rẹ̀ káńdé ìbò lọ́ba wà tí wọ́n wà nílẹ̀ yìí kọjá funfun kọjá dúdú njẹ́ bá fẹ́ra yẹn sá máa gbádùn ayé ni tọ́ra rẹ̀ wọ́n ti kí ni tóbi jáde gbogbo ẹ̀yin tẹ̀ tí níyàwó ẹ̀ máa lọ sàdúrà kẹ́ ẹ má fẹ́ yìí tí ì ṣe tì í bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lóbìnrin tí o ti lọ kọ́kọ́ lọ bẹ́ lọ́nu ni kọ́mọ ìgbọ́kọ tí o ṣe ara ẹ̀ ní ọ̀fẹ́ wọ́n bá ti lè fọ́kọ tí èsà rẹ̀ wàhálà ni wọ́n máa rán jágbọ́n wọ́n máa rán wàhálà wọ́n wọ ọmọ wọn ò ní rí bí wọ́n máa tòṣì wọ́n gbogbo ní jágánjágán ìgbésẹ̀ ẹ̀yìn ò ní ṣe kíni lọ́lọ́run fi ṣètò tọ́láàkì tọ́lá àwọn tó yẹ oríra àwọn ètí ṣe kíni obìnrin mi ti bímọ mẹ́rin ọkùnrin mi ti fẹ́ yàwó mẹ́ta obìnrin tó bímọ mẹ́rin yìí yóò bá lọ́kọ̀ kan yóò bá wọ pé ọkọ̀ lọ́hùn kìí ṣe pélé yìí mọ fẹ́ ní àárọ̀ ọjọ́ ẹlòmíì ò ní yàwó mẹ́ta yóò bá fẹ́ yàwó kẹ́yọ́ ni káyọ̀ lè ń bá fi ṣẹlẹ̀ ni ìbá ti fẹ́ mi láyé ọ̀yẹ́sẹ̀ rí ìtìyàn yọ ní bó ti kó mẹ́ta kan mára wọn mẹ́ta àwọn kan ló kó mára táwọn náà fẹ́ kan ti ń jìyà ń bẹ̀. láyé òfin nísìmí láyé òfin nísìmí èwo wà ní tiẹ̀ èwo ń tèmi èwo ní ọ̀fẹ́ mi èwo ní ọ̀fẹ́ wàhálà dé kọ̀rọ̀kọ̀rọ̀ ní tẹ́nìkan ọ̀mọ́ àfitá ní ẹni yẹn sẹ́wọ̀n kan ò lè mọ̀ tó kàn kọ́ ọ̀gbẹ́nu ìyàwó nílé rẹ̀ àkọ́gbẹ́nu tiẹ̀ náà nǹkan yẹn sẹ́wọ̀n ọba yẹn sẹ́wọ̀n fún ọtọ́ wá ní eléyìí bọ́ ọmọ òun náà ní ọ̀fẹ́ tán lẹ́bàá máa bímọ kú sọ́bọ̀ ọmọ lẹ́ ń bímọ kú
Ele tán kẹ́ máa nara yẹn, ele tán kẹ́ máa jà, ele tán ká zikiri ọlọ. Kò jọra wọn àfi kọ́ lọ́wọ́ bá yàn. Tó fi jásí pọ́rọ̀ yẹ iṣu ìyàwó fífẹ́ sílé, iṣu lílọ́kọ, àdúrà nìkan lọ́ràn. Ọ̀sàdúrà sí gan kọ́ lọ́wọ́ yàn fún ọ. Pọ̀yẹsẹ́ wò dọ̀la yóò yíwọ́. Kọ́ lọ́wọ́ sànú bẹ́ẹ̀ ni. Nígbà wa gbéra wa mi bẹ́ẹ̀ kọ́ wa kú Ádámà Ọlọ́run wa ní kó gbé ọwọ́ gbé wa wù mí kó wa gbé mi wọ́n ẹsẹ̀ wa ní kí Ádámà ó dé pẹ̀ ẹ̀gbọ́n náà ẹsẹ̀ Ádámà ẹsẹ̀ wa di Ọlọ́run wa ṣe 100,000 ọdún tádámà dé pẹ̀ tọ́kàn wà lẹ́lẹ́ lásán tí gbogbo wa sì wà lára rẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ wa ń sọ lálọ́ bẹ́ẹ̀. Làwọn mọ̀lẹ́kà ẹ̀jẹ̀ wa sọ fọlọ́n pé Ọlọ́run àwa nìkan là ń sìn ọ́ mọ̀lẹ́kà ẹ̀sẹ̀gbẹ́ wa o ẹ̀sẹ̀gbẹ́ wa o àwọn lọ ń tẹ̀ wọ́n lédi bá fún wa bẹ́ẹ̀ ni àbí sẹ́yìn àká ní Muhammad ni tani wa ń jíṣẹ́ fún yẹn sá Musa tani wọn rán sí mọ̀lẹ́kà kọ́ ni ọ̀gá àwọn mọ̀lẹ́kà ní ń ṣerú àwọn èèyàn. Jìbìrìlù lọ̀gá wọn òun ni wọ́n rán sí ànábì jẹ́ bá gbé di òun ni wọ́n máa rán sí òun lọ̀gá àtàwọn màláíkà òun ni wọ́n á jẹ́ ránṣẹ́ wọn èyí sẹ́gbẹ́ wa àmọ́ lọ́n tẹ̀ wọ́n ní eriba fún wa àlìjẹ̀nú lè sẹ́gbẹ́ wa àlìjẹ̀nú ti ṣe 700,000 years lérí ilẹ̀ káwọ́ tó débẹ̀ 700,000 years làlìjẹ̀nú ti ń lo ilẹ̀ kọ́lọ́wọ́ tó dá ọmọ èèyàn sérí ilẹ̀ 700,000 years. Bẹ́ẹ̀ni àlìjẹ̀nú kọ̀ọ̀kan lọ 100,000 years 100,000 years 100,000 years. báyìí àwọn màláíkà lọ́wọ́ abẹ́ Ọlọ́run pé ilẹ̀ yìí pọ̀ kó àwọn kan náà síbẹ̀ tí wọ́n máa sìn ọ́ Ọlọ́run wá dá àlìjẹ̀nú síbẹ̀. àwọn àlìjẹ̀nú wọn wá lò 100,000 years lákọ̀ọ́kọ́ wọ́n balẹ̀ jẹ́ wọ́n saburú ṣáìdá Ọlọ́run pa wọ́n rẹ́ Ọlọ́run dá kejì náà ó tún pa wọ́n rẹ́ ó dá kẹta. àwọn èyí tó wá dá gbẹ̀yìn tí wọ́n ní wọ́n lọ lè pa wọ́n rẹ́ màláíkà ẹyọ kan pẹ̀lú ìyẹ́ kan ọkọjá dáńpẹ́ láti máa sọ bẹ́ẹ̀ mọ́ sọ fún yín màláíkà ẹyọ kan pẹ̀lú ìyẹ́ tó bá ní ìyẹ́ kan òun nìkan pẹ̀lú ìyẹ́ kan ọ̀pọ̀lọpọ̀ wọn náà ìyẹ́ méjì ni wọ́n ní ìyẹ́ méjì ni wọ́n ní àmọ́ ìyẹ́ kan wà láàrin wọn ìyọ̀kan tó bá ní ìyẹ́ kan bó ti jẹ́ ìyọ̀kan pẹ̀lú ìyẹ́ kan òun kèé sẹ́gbẹ́ ogun tá a pè láti máa sọ yìí bẹ́ẹ̀ ni tí Jìbìrìlù bá ń bọ̀ láti sánmà keje pẹ̀lú ọlá rẹ̀ gbogbo ilé ọmọ mi títí ni gbogbo ti jẹ́lẹ̀ ọmọ mi títí tóun nìkan bá ń bọ̀ láti sánmà pẹ̀lú ọlá àfikọ́ wá kọ́mọ́sọ́lá bẹ́ẹ̀ ni àfikọ́ wá kọ́mọ́sí kí ni tí bá ti ń bọ̀ bá ń pẹ̀lú ọlá níjọ́ tó bá sọ̀kalẹ̀ pẹ̀lú ọlá gbogbo tó kú ọmọ jí gbogbo tó ti kú ọmọ jí àfi kọ́ mọ́ sọ̀kalẹ̀ pẹ̀lú ọlá pọ́wá bá nẹ́bí pẹ̀lú ọlá ẹ̀mejì péré náà ni pọ́wá bá nẹ́bí pẹ̀lú ọlá ẹ̀mejì péré ni gbogbo ọjọ́ yòókù ń wá tí ò sí kínní tí ò sọlá níjọ́ wọn wá ibi tí wọ́n lọ níjọ́ wọn wá ní kí wọ́n lọ pa àwọn àlìjẹ̀nú keje tí wọ́n balẹ̀ jẹ́ tí wọ́n wá ní wọn lọ lè pa wọ́n rẹ́ wọ́n ẹsẹ̀ wá bímọ kékeré kan àwọn àlìjẹ̀nú ẹsẹ̀ bímọ kékeré kan Azazilu ló kọ lọmọ wọn Azazilu wọn sọ òun lọ́wọ́ bí wọ́n ti ń pa wọ́n rẹ́ tí ń sá ń sunkún tí ń ṣe kẹ́kẹ́ tí wọ́n ń sá káàkiri bó ti rá guru sábẹ̀ yẹ màláìka nu èyí wọn wá mọ̀ pé nǹkan kan wà ní wọ́n pa ogun ẹ̀ sọ́nà àwọn bá lọ sọ́nà lọ́wọ́ ńbẹ̀ńbẹ̀ yín wá ń lọ ní ń bọ̀ ní ń sáyé bí ìgbà tí ẹ̀rà kékeré bá bọ́ sí tébù yìí sẹ́mọ̀ bí ìgbà tó bọ́ sàgbáyé ńlá ni yóò lọ wájú yóò ti ṣe kí ni yóò tún rìn sí kọ̀rọ̀ yóò máa rìn lọ tí ò ní rẹ̀ ó fi wá dàgbà ìjànú yẹn dàgbà tí wàá dẹni obìnrin abóni tí wàá dẹni obìnrin wàá nídìí ọkùnrin wàá ń da gbogbo yẹrú tó wọn wò pé kíní kan wọ mí kíní kan yún mi ǹjẹ́ kó wá yún ní kíní kan gàbọ́ sí lọ́fíà àwọn kíní tá a parẹ́ ní ìjọ òní ni yàrá bu wọ́lọ́hún mi ọ̀kan ọ̀há síbi ìdí ẹ̀ mọ̀
Ọlọ́run tí wàá mọ̀ pé ó ní di ọkùnrin Ọlọ́run wá ní kí wọ́n lọ lè fẹ́ di rẹ̀ sínú náà wọ́n fẹ́ díẹ̀ sínú náà atẹ́gùn náà wá rọ́ sí ní di ọ wá gbádùn rẹ̀ bóbi tí gbádùn ọkùnrin lọ́ba lóyún ṣètánì. ní ṣètánì fi ń sọ pé kàlákítà ní mìnẹ́r wá kàlákítà hù mí tí iná ló ti dá mi bàbá àtẹ̀mí iná ni àmọ́ òun èèpẹ̀ ló ti dá àbí kò kìtà bẹ́ẹ̀ èéfín náà ni wọ́n fẹ́ sí ọmọ àdìjẹnú yẹn dì ọ wá lóyún ìgbà tí obìnrin lọ́wọ́ bí ṣètọ́ọ̀nù àmọ́ ṣètọ́ọ̀nù sẹ́ẹ̀rí ọmọ èèyàn tọ́wọ́n tí wọ́n fẹ́ sọ yìí o lè tẹ́sì rẹ̀ bí àwọn rẹ̀ bá bímọ kó gbé ọmọ òun kọ́ lọ lè gbé sáàrin àwọn ẹranko bọ́yà àrin àwọn ọ̀bọ káwọn ọ̀bọ máa tọ́jú ẹ̀ tọ́mọ yẹn ọba dàgbà yóò máa rìn bí ọ̀bọ ni yóò máa gbó bí ọ̀bọ gbogbo ọ̀bọ ti ṣe pátápátá ẹ kàn máa wò pé èèyàn ṣe wá dàbí bẹ́ẹ̀ni tọ́ba fi lè dàgbà lórí bẹ́ẹ̀ ti ń dọ́mọ 4, 5, 6, 7 years lérí bẹ́ẹ̀ kò lè nà lórí mọ́ o bí ọ̀bọ ni wọ́n máa ṣe kọ̀ọ̀kan ní nírùlé tí ọba wa dàgbà lérí bẹ́ẹ̀ yóò wá fẹ́ ọ̀bọ fẹ́ tí ọba máa bí ma ọmọ tí ọmọ jòyàn tí ọmọ jọ̀bọ ni ọmọ bí. Ṣaitan nígbà tí wọ́n fẹ́ kíní sí ara ẹ̀ ń di tọ́ dàgbà tán tí wọ́n wá gbé sí àárín àwọn màláíkà òun náà wá ń ṣe bíi àwọn màláíkà lọ́ba rí kóun jẹ́ nǹkan wá rí pé nǹkan gidi lòun torí bí tẹ́yà bá gbé náà lè yẹn sí bẹ́ẹ̀ bí máa ń bí tẹ́ lọ sọ́sọ́ àní Gàmbàrí kò ní gbọ́ Yorùbá kan bẹ́ẹ̀ Gàmbàrí sì bí máa tọ́ sọ́sọ́ àní Yorùbá Haúsá kan tí ó gbò sí. ńgbà wọn sọ́sọ́ àní màláíkà ibẹ̀ wọ́n ti tọ́jú ẹ̀ ibẹ̀ wọ́n ti fẹ́ nǹkan sí la pẹ̀lú àdàgbà sí ọwọ́ bẹ̀rẹ̀ sí sáyé rẹ̀ ń bẹ̀ lòun náà bá Ọlọ́run wa nù ní mímọ́ báńkà àwọn màláíkà ń ké wọ́n dà fáwọn káwọn máa ké ojú ẹ̀ náà fúnra ní àwọn màláíkà lọ́wọ́ àjọ rẹ̀ lójú. àwọn màláíkà wa sọ fọlọ́n pé Ọlọ́run wa sọ fún wọn pé tọ́ àwọn tí mo wá torí wọn dá ilẹ̀ nísìnyí mo wá fẹ́ dá wọn. ìyẹn ló bí ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima'a ìwọ Ọlọ́run sótún wa dá sí ilẹ̀ ni man yufsidu fiha àwọn tí wọ́n máa babẹ̀ jẹ́ tọ́lá àwọn àlìjẹ̀nu tí wọ́n lò 700,000 years yẹn gbogbo wọn bá ẹ̀jẹ̀ ni wọ́n yasfiku dima'a tí wọ́n tún máa para wọn nítorí ẹ̀ dá wọn ò ṣe àwa là ń ṣe wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak àwa à ń fọ̀ ọmọ à ń gbé gbọ̀ngbọ̀n fún ọ Ọlọ́run sọ fún wa pé inni a'lamu ma la ta'lamun ntẹ̀yìn ọ̀ma èmi mà tẹ́ màmọ́ mọ́ Ọlọ́run sì wá ní wọ́n lọ bu ìpẹ́ ẹjọ́ ní ìta tí wọ́n ní kádàmù dì nígbà tí ìpẹ́ yẹn kádàmù dì tán àìmọye òjò rọ̀ tọ́wọ́ ìpẹ́ yẹn káàkiri ọwọ́ sí ibi ilẹ̀ dú sẹ́yìn pé tá a bá kó yẹn síta ní ìtọ́jú bá rọ̀ kí lójú wọn ṣe tọ́wọ́ wọ lọ tí a bá fi wọ débẹ̀ àwọn kan máa takú sọ́nà bẹ́ẹ̀ kọ́ omi ọ̀ takú sílẹ̀ dú yọ ma ẹgbẹ́ tá a bá dà sí ibi tómi bá wọ lọ ó lè wọ délẹ̀ Haúsá àkànní dàmà pé ńgbà tí ọ̀la mi kan àwọn òjò tọrọ yẹn ó ti wọ́ ìpè ádámà káàkiri gbogbo eré ilẹ̀ Ọlọ́run wa ni ádámà ta ni ó dé pẹ́ńjọ ni ẹ lọ́ọ́ bá ń sa gbogbo ìpẹ́ ni wa àmàláyíká wa ń bú mi bilẹ̀ dúdú wọ́n bú mi bilẹ̀ funfun Ọlọ́run fúnra ẹ ti pín torí ìran ẹ̀dá tó fẹ́ dá gbogbo ọ̀rẹ́ ìpẹ́ tí wọ́n bú njọ́ náà ní kọ́lọ̀ ta ní lónìí àmọ́ kọ́lọ̀ ádámà gangan ànábì ádámà kọ́lọ̀ ẹ̀ gangan tọ́lọ̀ ń dá lérí ẹ̀ irú kọ́lọ̀ ọsùnmọ́ kọ́lọ̀ àfa Musa yìí ọsùnmọ́ kọ́lọ̀ àwọn alájì yìí naam chocolate kọ́lọ̀ ni ọsùnmọ́ dúdú ádámà yìí ṣe funfun bẹ́ẹ̀ ni kì í ṣe pupa irú kọ́lọ̀ àfa yìí náà ni àfa tó ní ọ̀nà gbọ́dá yìí irú kọ́lọ̀ yẹn ni kọ́lọ̀ nàbí Ádámà Ọlọ́run dẹ̀ kílẹ̀ ní Al-Qur'ani inú sẹ̀bi Ọlọ́run yẹn ju ẹ̀ tó kílẹ̀
ọlọ́run fi sọ pé sabbih isma rabbikal a'la alladhi khalaqa walladhi qaddara walladhi akhraja al-mar'a faja'alahu gutha'an ahwa. alladhi akhraja al-mar'a, ọba tí máa mú koríko jáde láti inú ilẹ̀. tí kókó bá jáde kọ́lọ̀ wo ni kókó bá jáde green ni ó bá jáde. faja'alahu gutha'an, tọ́báyá koríko yẹn wàá gbẹ àhàwá yóò wá dàbí tí ewé tá a bá já tá a bá sa tó bá gbẹ kọ́lọ̀ wo ni máa mú wá irú kọ́lọ̀ yìí ni tó bá wò dáadáa àwọn kọ́lọ̀ yìí ni máa mú wá kọ́lọ̀ tí mo tọ́ka sí ni máa mú wá bí ó ti rí nu ewé gbígbẹ. kọ́lọ̀ yẹn ni wọ́n fi sọ àwáwù ní Hawa. faja'alahu gutha'an ahawa. ẹ̀yin àfọ ní sọ́rfù ahawa kí ni muannasu rẹ̀ Hawa. mudhakkaru ni ahawa muannasu ni Hawa. wọ́n sọ àwáwù ló kọ pẹ̀lú kọ́lọ̀ rẹ̀ ni kọ́lọ̀ Hawawu ni kí la fi kọ́lọ̀ yẹn ni wọ́n fi sọ ní Hawa. túmọ̀ Hawawu ni chocolate ahawa lakọ rẹ̀ lọ́wọ́n fi ní faja'alahu gutha'an ahawa. irú kọ́lọ̀ táwọn wá ní irú kọ́lọ̀ náà ládàmà náà ni irú kọ́lọ̀ àdàmà gẹ́gẹ́lẹ́ náà nù ni. kí ni túmọ̀ àdàmà kí ni túmọ̀ rẹ̀ ẹni àwọ̀ rẹ̀ jọ yèèpẹ̀. làfún dálé àfin sọ pé kẹ́nẹ́kan min adimil aridi illa min adihil ajiza khafifil wati'a ma adunnu anna adimal ardi illa min hadihil ajizati. àfún dálé àná ó ní khafifil wati'a rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀. ọmọ èèyàn tó rìn máa rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ilẹ̀. má àdúnnù mi ò lérò pé anna adimal ardi pé kọ́lọ̀ tilẹ̀ níyì ibì kankan ló ti wá illa min hadihil ajizadi látàwọn abara tí wọ́n ṣe síbẹ̀ àwọn èèyàn tí wọ́n ṣe síbẹ̀ ló jẹ́ kọ́lọ̀ lè orí bẹ́ẹ̀. ẹ̀yin náà ẹ wo kọ́lọ̀ yẹn ẹ wò lẹ́lẹ̀ ẹ wo kọ́lọ̀ yẹn ẹ wò lẹ́lẹ̀. ni wọn adiimu ni kọ́lọ̀ ọlẹ̀ ni wọn fi sọ Ádámà ní Ádámà. ilẹ̀ tí wọ́n fi dá Ádámà ní adiimu ní ń jẹ́ kọ́lọ̀ ọlẹ̀. Ádámà ẹni tó mú kọ́lọ̀ ọlẹ̀ lẹ̀. Hawa aláwọ̀ rẹ́súrẹ́sú ó kọ́ wọn ni wọ́n fi sọ àwọ̀ wọn ni wọ́n fi sọ ó kọ́ wọn. àwọ̀ wọn súnmọ́ra wọn àwọ̀ àwáwù náà l'Ádámà mú àwọ̀ Ádámà làwáwù náà mú. àwọ̀ yìí sì ni àwọ̀ tó súnmọ́ tiwa yìí ni kì í ṣe funfun. nígbà ọ̀ya wọn bí funfun àwọn alakọ láwọ̀ yìí àwọ̀ wá sàgbà wọ wọn dúdú sàgbà gbogbo àwọ̀ tẹ́ bá gbọ́ dáadáa dúdú sàgbà gbogbo àwọ̀ irú àwọ̀ tá Ádámà nínú irú àwọ̀ táwa wù nínú. sọgbẹ ẹsẹ funfun l'Ádámà kì í ṣe funfun làwa wù. àwọ̀ Káàbà sì ni àwọ̀ wa làwọ̀ Káàbà. àbí kí ni wọ́n dàbò Káàbà. ìṣe wa jásí pélé Ọlọ́run tí gbogbo yín lọ́rọ̀ gbà káàwọ̀ tiwa lónìí. ẹ máa yẹ ìyá àwọ̀ wa gbogbo funfun láyé ló hẹ́tì àwọ̀ wa kò sáyà fi láàrin wọn. gbogbo funfun ayé ni ọ̀fẹ́ ráwọ̀ yìí kò sáyà fi láàrin wọn. tòyìnbó tún wá sàn Lárúbáwá worst tòyìnbó sàn Lárúbáwá worst. a ṣe pẹ̀lú àwọ̀ yìí a dáná pẹ̀lú ẹ ara ìpè tí wọ́n bù tí wọ́n fi dáadáa mọ́ ọ̀kan ní tiwa náà ń bẹ àṣẹ àdẹlẹsẹ àṣẹ àdìẹ pé àwọ̀ yóò di káìm àwọ̀ yìí ṣe káìm ẹ̀ ń fẹ̀jẹ̀ lára wa ẹ̀yin náà ń gbà tí a bá fẹ̀jẹ̀ lára dúdú wọ́n fún abẹ́ ẹ̀kọ́ ni ẹ̀jẹ̀ kan lájọ ní itọ́ ẹnu wọ̀ ìyàtọ̀ à ń kẹ́kọ̀ọ́ à ń máa ju yín lọ ńgbà míì à ń kàwé àjọ ń ṣe dẹ́wọ́ à ń pàṣẹ ju funfun lọ mọ́bẹ̀ nǹkan lọ àníyà síbẹ̀. nígbà Ọlọ́run á dá wa tán bẹ́ẹ̀ tí àwa wù wá padà pọ̀ Ádámà padà pọ̀ wọ́n padà bu èpè wọ́n dá
Ádámà nígbà wọn Ádámà tán wọ́n wá ṣe operation fún Ádámà wọ́n yọ Háwáwù láti ara rẹ̀ wọ́n wá di méjì sẹ́yìn fún yàtọ̀ lọ́n kó wájọ kátó máa gbéra wa mi kí ni ìbéèrè tóbi wá ó ní alastu bi rabbikum jẹ́mi kọ́ lọ́wọ́ yín kí la wí fún un àníbẹ̀ ni ìwọ ni o àwa gan jẹ́rìí pé ìwọ ni o nígbà wá dé ẹ̀sán tó wá rí pé Ádámà fi ṣètò Háwáwù àtàdámà wa ń bímọ àwa bíra wa débi tá a bíra wa dé yìí akọ̀ débi tá a dé yìí lọ́lọ́ fi ń sọ pé ha wadhkuru ni'matallahi ẹ̀rọ ti dẹ̀ra mi lérí yín o ibi wa mithaqahu alladhi àti àdéhùn tèmi yín fúnra wa tá a jọ gbà ń jọ sí njọ tẹ wà ní alámùzára tí ń bí yín pé alastu bi rabbikum tẹ níbẹ̀ ni ìwọ ni ẹran tí àdéhùn jọ yẹn o. idh qultum sami'na nígbà mo bí yín pé ṣé ẹ gbọ́ pé mi lọ́lọ́run yín ṣé ẹ gbọ́ tẹ ẹ lẹ́ gbọ́ wà àtànà tẹ ẹ lẹ́ máa sìn mí. wattaqullah ẹ ti wá lérí lẹ tẹ kàn yín balẹ̀ tán ẹ wá bẹ̀rù mi mọ́ wattaqu ẹ bẹ̀rù mi o. wọ́n ní di kejì nù táyà ibi ṣe kí ni ìkan bá tàwọn sàhábà lọ ìkejì bá ti gbogbo àwọn èèyàn lọ inna Allaha alimun bidhati sudur ntí ń bẹ ń wá àyà kó wá yín ọlọ́run ọba mà pẹ̀lú àyà yìí ẹ̀kọ́ tó wà ń bẹ ni pé béèyàn bá ti lè ṣe àdéhùn tí ò takotọ́ lọ fún àdéhùn náà ṣe ya ayyuhal ladhina amanu mọ̀pọ̀ yín tẹ́ jẹ́ mùmínì kunu qawwamina lillah ẹ lọ lè dúró déédéé pẹ̀lú ọlọ́run ẹ lọ dúró déédéé pẹ̀lú ọlọ́run ṣuhadaa bil qist tẹ́ ẹ bá máa jẹ́rìí ẹ jẹ́rìí pẹ̀lú òdodo ẹ dúró déédéé pẹ̀lú ọlọ́run tẹ́ ẹ bá wá jẹ́rìí ẹ jẹ́rìí pẹ̀lú òdodo wala yajrimannakum shan'anu qawmin ala alla ta'dilu i'dilu ìbínú ẹnìkan shan'an ìbínú ní jẹ́ bẹ́ẹ̀ òun al-adawatu wal-baghdha ìmọ̀ ìbírò ara ẹni ìmọ̀ sọ̀tà ara ẹni la yajrimannakum ẹ má jẹ́ ọwọ́ yín àwọn kan tẹ́ bá ń bínú sí wọn àbí tẹ́ ń jọ ń jà pẹ̀lú wọn ẹ má jẹ́ kí bínú yẹn àti ìjà yẹn kọ́ wọ́ yín lọ bíi pé ní Allah ta'dilu pé òní di ẹsẹ̀ déédéé i'dilu ẹsẹ̀ déédéé huwa aqrabu lit-taqwa òun gangan ló súnmọ́ bẹ̀rù ọlọ́run wattaqullaha ẹ wá bẹ̀rù ọlọ́run ọba inna Allaha khabirun bima ta'malun ọlọ́run máa gbọ́n tẹ̀sí kí ló sọ ayà yìí kalẹ̀ sàábì anabi wa Muhammad èyí tí ń jẹ́ Nu'man ibn Bashir òun ló hùwà nù lé ara rẹ̀ ó hùwà nù lé ara rẹ̀ Nu'man ibn Bashir obì mà tọ́pọ̀ ọwọ́ awó sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀ àwọn ọmọ kan sẹ̀ ọwọ́ abẹ́ fi dáṣẹ̀ rí àfún àwọn tí ọ̀sẹ̀ ọwọ́ awó kan sọ̀sọ̀ ní ọmọ ọwọ́ abọ̀ ní nǹkan obìnrin kan fọlọ́ba fún ọmọ yẹn wá gbé ntí bàbá rẹ̀ fún ọlọ́gbé hàn ìyá rẹ̀ ìyá ti wá ma kí lọ́fà tó fi bọ́ eléyìí ní nǹkan ìyá wa ní baálé wa ǹjẹ́ wà tẹ́ wù yí ẹ ti fi tó ànábì létí sá àwọn olùwọ̀n fi tó ànábì lónìí ẹ súnmọ́ ànábì kẹ́ ẹ gba àmàna lọ́wọ́ ẹ o kẹ́ ẹ tó hùwà tí ẹ wù yí. Nu'man ibn Bashir lọ́ba gbọ́dọ̀ ànábì wa Muhammad lọ ń dọ̀n báyìí dé aya sọ̀kalẹ̀ pé ya ayyuhal ladhina amanu akọ̀yìn tẹ́ jẹ́ mùmínì kunu qawwamina lillah ẹ dúró déédéé pẹ̀lú ọlọ́run shuhada'a bil qist ẹ sì máa fàwọn èèyàn jẹ́rìí síbi dáadáa sẹ́mi kí n bọ̀ wá bá nábì láti fi sẹ̀rí ntọ́fẹ́ ṣe fáwọn ọmọ rẹ̀ ni kọ́ ọ́ nábì pé gbẹ̀tí lágbájá wá sẹ̀mí làkàtúgbò wá sẹ̀mí ló jẹ́ wọn á fún lágbájá ní ọlọ́run tẹ́ tẹ́ bá máa fìyàn jẹ́rìí ẹ fi wọ́n jẹ́rìí síbi dáadáa ni wala yajrimannakum shan'anu qawmin torí pé àwọn kan sẹ́yìn ẹ má jẹ́ ẹsẹ̀ tí wọ́n sẹ́yìn yẹn kọ́ wọ́ yín lọ bíi pé Allah ta'dilu ẹ wá ní ṣe déédéé i'dilu huwa aqrabu lit-taqwa ẹ ṣe déédéé ìdéédéé òun ló súnmọ́ kọ́ ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì lọ́ bẹ̀rù ọlọ́run tó tọ́ inna Allaha khabir ọlọ́run ọbọ̀ fún yín lórí ogun tẹ́ ẹ sí. ayé àbá sọ̀kalẹ̀ anábì wa pátá yà wá sọ̀kalẹ̀ anábì wa ní kí lọ bá wa. àwọn anábì ya Rasulullah ọmọ ọ̀kàbákan mọ́ wá fún kan nìkan anábì wa ní akullu waladika nahalta mithlahu
sẹ́rù tó fẹ́lẹ́ yìí ló fún gbogbo ọmọ rẹ̀ ó ní rárá Ànábì ní lọ́gbà tó fún padà tó rò sí déédéé lọ́gbà tó fún padà tó rò sí déédéé ìwà ń délé báyìí dé ìtọ́fọ́mọ yẹn ọwọ́ gbà padà tóró kò sí déédéé lànà àwọn ọmọ èyí ló fi yé wa pé bẹ́ẹ̀ yẹn bá ti ń bímọ lábẹ́ ṣẹ̀ríà Ọlọ́run yóò sí déédéé lànà àwọn ọmọ o ní máa fi kan na ìkan o ní máa fi kan bú ìkan o ní máa fún kan ní nǹkan kọ́ máa dá èyí tó bá ṣẹ̀ríà òní ọmọ bá wí àmọ́ kọ́ máa fún kan lọ́kan o ní fún kan lọ́kan ọ máa fún kan o ní fún kan ṣẹ̀ríà ọ̀farama èyí sì torí pé èmi àti lágbájá à ń jà kí a wá ní kọ́ dájọ́ kọ́ wá fìjà dájọ́ ṣẹ̀ríà ọ̀farama torí pé àwọn ọmọ yẹn wọ́n ṣẹ̀ ọ wá fìjà fún kan ní nǹkan kọ̀ fáwọn tí ó kù Ọlọ́run bí ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùmínì kunu qawwamina lillah ẹ dúró déédéé pẹ̀lú Ọlọ́run shuhada'a bil qist ẹ máa jẹ́rìí ẹ máa fìyàn jẹ́rìí lérí òdodo wala yajrimannakum shan'anu qawmin ẹ má jẹ́ kí bákan làwọn kan ṣe kó gbé yín ala alla ta'dilu kọ́mọ wàá jẹ́ kẹ́ ẹ ṣe déédéé ìdílù ẹ ṣe déédéé huwa aqrabu littaqwa òun ló súnmọ́ bẹ̀rẹ̀ Ọlọ́run pátá anabi bíi tán pé ṣé gbogbo àwọn ọmọ rẹ ló fún tọ́lá nìkan lọ anabi ní inni la ashhadu ala jawrin èmi ò ní dúró tí ọ lérí kó sojúrú fáwọn kan náà mọ́ inni la ashhaduka ala jawrin mi ní dúró tí ẹ lérí kó wá sọ pé ó sojúrú fún àwọn Ọlọ́run ní wala yajrimannakum shan'anu qawmin ala alla ta'dilu púpọ̀ àwọn kan wá sẹ̀mí kò ní jẹ́ ń ṣe bó ti yẹ kí n ṣe déédéé èèyàn gbọ́dọ̀ jọ ṣẹlẹ̀ sóhun wattaqullaha ẹ wá bẹ̀rù Ọlọ́run inna Allah huwa fa'dilu ẹsẹ̀ déédéé huwa aqrabu littaqwa ló súnmọ́ bẹ̀rù Ọlọ́run wattaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run inna Allaha khabirun bima ta'malun. wa'ada Allahu alladhina amanu wa 'amilus salihati lahum maghfiratun wa ajrun 'azim. nígbà tí Nu'man bin Bashir tọgbà kìíní òun padà lọ́lọ́run ti ń sọ fún un pé ní wa'ada Allahu alladhina amanu wa 'amilus salihati gbogbo ẹni tó ní ìmánì tó ṣiṣẹ́ rere èmi Ọlọ́run ládéhùn pẹ̀lú wọn pé lahum maghfiratun ìyìn ìfèrí tí wọ́n ṣe mistake jì wọ́n wa ajrun 'azim wọ́n sì gbẹ̀san tí ó tóbi wọ́n gbẹ̀san tó tóbi. àyà yìí ń tọ́ka lérí pé ní bẹ́ẹ̀ yẹn bá jẹ́ baba nulẹ̀ kò ní máa ṣàbòsí láàrin àwọn ọmọ tí ọba bí bàbá bá wájú kò ní torí pé lágbájá súnmọ́ mi ju lágbájá yọ kọ́ afẹjọ́ sí ibi bẹ́ẹ̀ bá jẹ́ adájọ́ ní ẹjọ́ kò ní fi parí kò ní fi dájọ́ kò ní fi pẹ̀lú ẹjọ́ ń jà kò ní fi dájọ́ yọ da ẹjọ́ ni bí yẹn ti jẹ́ nìyẹn wọ́n fẹ́ bọ́ sí ayé ẹlẹ́kẹ̀ẹ́ wá sí kọ̀ọ̀kànlá tọ́ba mi sọ pé ní walladhina kafaru wa kaddabu bi ayatina ulaika ashabul jahim ya ayyuhal ladhina amanu dhkuru ni'matallahi alaykum idh hamma qaumun an yabsutu ilaykum aydiyahum fakaffa aydiyahum ankum wattaqullaha wa 'ala allahi falyatawakkalul mu'minun walladhina kafaru era wọn tó ṣe kèfèrí walladhina kafaru àwọn tí wọ́n ṣe kèfèrí wa kadhabu bi ayatina tí wọ́n sì pè gbogbo alukurani tá a sọ̀kalẹ̀ àtànẹ́bì tá a rán tí wọ́n pè nírọ́ ulaika asahabul jahim gbogbo wọn pátápátá iná jahim iná ni wọ́n wọ̀ àwọn ọlọ́run sọ àyà yìí kalẹ̀ fún kọ̀dàrú àwọn ará maka ni wọ́n ní àyà ni àwọn ará maka ni wọ́n ní àyà ni ṣùgbọ́n àyà tí ó tẹ̀lé kìí ṣe tara maka àyà tó fẹ́ tẹ̀lé kìí ṣe tara maka àyà tí ó tẹ̀lé ni pé ya ayyuhal ladhina amanu ọkọ̀ yìí tẹ́ jẹ́ mùmínì udhkuru ni'matallahi alaykum ẹ̀rọ ti dẹ̀ra ọlọ́run lérí yín idh hamma qawmun nígbà tí àwọn èèyàn kan dà níyàn tí àwọn èèyàn kan ní lẹ́mìí an yabsutu ilaykum aydiyahum tí wọ́n fẹ́ na ọwọ́ wọn wá bá yín àwọn èèyàn kan dà níyàn wọ́n fẹ́ na ọwọ́ wá bẹ̀ yín mùmínì fakaffa aydiyahum ankum ọlọ́run wá kọ́ wọn lógun yín báyìí ọlọ́run fúnra ẹ̀ kọ́ wọn lógun yín
wattaqullah ẹ bẹ̀rù Ọlọ́run wa ala Allahi falyatawakkalil mu'minun Ọlọ́run bá mùmínì gbára lé kí ló sọ ayà yìí kalẹ̀ Ànábì ń bọ̀ láti Maka ń bọ̀ ó wá ti súnmọ́ Madina ó wá dé abẹ́ igi ó wá jókòó sábẹ́ igi ó wá sùn síbẹ̀ ngbàtà Ànábì ó sùn lábẹ́ igi ni ó mú idà rẹ̀ tí ń fi ń jà ó fi rọrí ó fi síbi eríwá yìí ó wá sùn lé Ànábì tí wá sùn lọ pátápátá kèfèrí kan bá dé ọ ò fi ha òun mórí lọ́fẹ̀ẹ́ lófò yìí opportunity ńlá ni tá a ti ń wá tipẹ́tipẹ́ ọ̀rọ̀ rẹ̀ yanjú ní ó sì yọ ìdáhùn lédè Ànábì ń yọ̀dà paraba yìí Ànábì tají wáyé dé ọbọ̀ ọkọ̀ lára dà ọwọ́ àyè sí pé tani ọgbà ọ tani ọgbọ̀ọ́lẹ̀ Ànábì ní Allah ó ní ọyá pé kọ́ wá gbọ́ ó ní ọgbà wọn tọ́lọ́ ní sọ pé ní ẹgbọ́ tó máa yà wọn udhkuru ni'matallahi alaykum ẹ̀rẹ́ ti dẹ̀rẹ́ lọ́nà lérí yín idh hamma qawmun nígbà táwọn èèyàn kan dà níyàn an yabsutu ilaykum aydiyahum tí wọ́n fẹ́ náwó wọn wá báyìí báyìí fakaffa aydiyahum ankum tèmi Ọlọ́run wá kọ́ wọn kò fún yín tí ìjọ dọ́dọ̀ yín kí ni ọ̀sẹ̀ lẹ́sọ̀kùnrin yẹn bọ́kùnrin yẹn ti gbé dà tọ́wọ́ ibi sáà náà báyìí dé ìdá yẹn jábọ́ padà sọ́wọ́ Ànábì bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ pé ní ìgbà tó nawọ́ wọ́n fẹ́ sẹ́yìn láburú tó dà níyàn láti nawọ́ kó wọ́n sẹ́yìn láburú tèmi Ọlọ́run ká ọwọ́ rẹ̀ bóun ní dàtí bọ́ tó fi padà sọ́wọ́ Ànábì kò yí arákùnrin yẹn náà Ọlọ́run sọ pé èmi mú sórí wọn fún wa Ànábì njọ́ náà ọ̀nà ti dẹ̀rẹ̀ Ọlọ́run ní mímú sí fún ọ nígbà idh hamma qawmun nígbà táwọn àjọ kan náwó báyìí an yabsutu ilaykum aydiyahum tí a fẹ́ fọwọ́ wọn sẹ́yìn léṣe fakaffa aydiyahum ankum èmi Ọlọ́run káwọ́ wọn kò fún yín Ànábì direct lónìí kíṣà yẹn lónìí ìtàn yẹn tọ́lá yẹn sọ pé ní fattaqullaha ẹ bẹ̀rù èmi Ọlọ́run wa ala Allahi falyatawakkalil mu'minun gbọ́n bá jẹ́ mùmínì Ọlọ́run ọba ní gbára lé tọ́lá Ànábì gbára lé njọ́ náà bẹ́ẹ̀ bá ti wá jẹ́ mùmínì Ọlọ́run bẹ́ẹ̀ ni ó gbára lé ntọ́sọ ayà yìí kalẹ̀ nu gbàtà Ànábì wa gba ìdà tán Ànábì wa bí wọn náà pé tọ̀ ọ̀rọ̀ lórí bí ó ti rí yìí tani ọgbà wọn náà ó ní kò sí Ànábì ní pé Hubal ó ní kò ní dáhùn òsàtẹ́nsì ní Hubal ó ní kò ní dáhùn Ànábì ní kò pé Láta ó ní kò ní dáhùn Ànábì ní pé Manata ó ní kò ní dáhùn Ànábì ní tí n bá wá pa ọ́ ńkọ́ ó ní mo jẹ̀bi tí n bá pa ọ́ ńkọ́ ó ní mo ti jẹ̀bi torí mi náà fẹ́ pa ọ́ náà ni tí bá wá fi ọ́ lẹ̀ ńkọ́ ó nínú ó dùn kí ló wá fẹ́ kí n ṣe ó ní ìtọ́wá wà Ànábì ní kò sí sẹ́yìn pa kínní abákínkọ́ akínní sọ́wọ́ àgbà Islam ó lè yín wò ṣeéṣe n kò ṣeéṣe kí n pa ọ́ onídéédé torí òun jẹ̀bi ikú kí n fi ọ́ lẹ̀ onítọ́ba wù ọ́ èwo ní kí n ṣe kò sí ìtòsí tí ọ̀dà sọ́wọ́ àgbà Islam ó lóun ọ̀gbà sẹ́rí pẹ́ mi yẹ ṣe kí ni mi yẹ lè Ànábì wa ni ọ̀dà ntí wọ́n fẹ́ ṣe mi ò ní ṣe máa lọ wọ́n lọ kọ́ ọ́ lẹ́nìkan dáa dúró kọ́ lẹ́nìkan lè padà lọ́wọ́ padà fún rẹ̀ lọ́sẹ̀ wá ní ashhadu an la ilaha illallah wa annaka rasulullah ìkẹ́ Ọlọ́run nípa nàbì bọ́tà bá ti náwó bójú rẹ̀ ọba ti tó bẹ́ Ọlọ́run nìkan ní ọkàwọ́ Ànábì ti sùn ó fi idà rẹ̀ kọ́ lárúbáwò kó lárúbáwò yẹn àmọ́ kèfèrí ni Arabi ni wọ́n kọ síbẹ̀ lárúbáwò kó tó wá jẹ́ káfíìrì
òun lọ́wọ́ á mú ìdá nígbèrè anabi ọyọ anabi tají onítàní ọgbà ọ. nbẹ ní Sahih Bukhari anabi ní Allah 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 onípe kọ́ yọjú ọmọ ọmọkọ́ nbẹ onípe kọ́ yọjú anabi sọ lọ́wọ́ ọgbà ọ ǹjẹ́ kó gbé dàpọ̀ sàmà anabi ìdájábọ̀ lọ́wọ́ ẹ̀ ọbọ̀sọ̀ anabi padà anabi ní tani ọgbà wọn náà ó ní kò sí gbogbo ní anabi ní kọ́ gbà ó ní kò lè gbà wọn anabi wa ni kọ́mọ alọ́gbẹ̀yìn pé àwọn sọ anabi ni kọ́mọ lọ́kọ̀ọ́lá wa gba sílámù fún rẹ̀ nítorí àìmójúkúrò tá anabi tó ṣe fún ní mùsùlùmí ṣe máa ní àmójúkúrò àti farada tẹ̀sìn mùsùlùmí máa ní ní gbogbo ẹni tó bá hàn ó lè mọ̀ kọ́ hàn lè mọ̀ gbogbo ẹni tó bá hàn ó lè mọ̀ gbogbo wọn kọ́ hàn lè mọ̀. a bọ̀ sí ayẹlẹ kejìlá aka atu tafsir yẹ wà díjẹ́ mẹ́jọ. قال ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وأذلتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلمة عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على آخرة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين ومن الذين قالوا إنا النصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة فسوف ينبئهم الله بما كانوا يصنعون. ọba àlekí ọlọ́run àwọn ọmọ ìsirẹ́lẹ̀ lọ́rùn wọn létí ọlọ́ni walaqad akhadha Allahu mithaqa bani Isra'il èmi ọlọ́run ti gbàdéhùn lọ́wọ́ ọmọ ìsirẹ́lì náà gbàdéhùn lọ́wọ́ mi wa ba'athna minhum 12 naqiba àwa èèyàn nàkíìbù 12 lágbèǹde láàrin wọn nàkíìbù lálámójútó ntí mójútó àwọn tó kù ní jẹ́ nàkíìbù àyàn alámójútó 12 láàrin wọn àwa sọ fún wọn pé èmi ọlọ́run wọn máa dúró tì yín àmọ́ pẹ̀lú májẹ̀mú ni kẹ́ ẹ máa kírun o ẹ sì máa yọ sàká o gbogbo ntí bá sì rántí yín lójíṣẹ́ Musa nìkan kọ́ gbogbo ntí bá rántí yín lójíṣẹ́ ẹ lọ lè gbà fún ẹ sì lọ kún lọ́wọ́ ẹ sì farabalẹ̀ gbogbo tí a bá ní ẹni lójú ọ̀nà tọ́lọ́hún bẹ́ẹ̀ bá lè ṣe bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ ṣe yín parẹ́ fún yín yín sì jẹ́ wà ní Jánnà tákìlì mọ́tò ọmọ sàn bẹ́ẹ̀ àmọ́ tẹ́ ẹ bá ṣe kẹfẹ́ lẹ́yìn ìgbà wọn ẹ sọnù ẹ sì jìyà. ayọ̀ ìsọ̀kalẹ̀ fáwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n jẹ́ àtẹ̀lé Musa alayhi salatu wa salam. tọ́ba dijọ́ mẹ́jọ àwọn abẹ́rẹ́ tafsiri ní orí ẹ̀ lẹ́yìn náà gbogbo àwọn tí sábà tẹ̀lé ànábì ọlọ́run 12 ni wọ́n 12 tàwọn Musa 12 tí Isa 12 tànábì wa Muhammad nìkan ṣoṣo ló jẹ́ 10 tànábì gbogbo àwọn yòókù 12 ni tànábì nìkan ni mélòó mọ̀ pé àwọn ni à ń pè ní al-asharatu al-mubashsharuna àwọn tí wọ́n gba sàfitikẹ́tì àlìjẹ́nà gbogbo wọn sì ní wọ́n níṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ṣe kí wọ́n tó lẹ́tọ̀ọ́ sí sàfitikẹ́tì yẹn tí gbogbo àwọn sàhábà yòókù tí wọ́n ò ṣe irú ẹ̀ wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima ìyókù dijọ́ mẹ́jọ ìbéèrè wa. Naam, Afa Maruf.
Naam. 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 Ọwọ́dọ̀ fi rán ṣeré kò sí gbọ́dọ̀ jẹ́ gbèsè rẹ̀ yóò láníyàn pẹ̀lú àlùwàlá yóò láníyàn pẹ̀lú òrun yóò sì kírun bẹ́ẹ̀ kọ́dà kọ́ wà lérí ìnàró báyìí kí wọ́n so mọ́lẹ̀ báyìí òrùn bá tó yóò dá níyàn pé tọ́ ẹ múnú wa tó ń ta ìlàlùwàlá bí ó ti máa kírun tí ó fi lọ bọ́ lọ́hùn. Ọlọ́run ní fattaqullaha mastata'tum ẹ bẹ̀rù Ọlọ́run bípa bá ti kíni bípa rẹ̀ ti ká ma lásìkò ń bẹ̀ ló ti kíni irun tó bá sì kí ń bẹ̀ la yu'iduha kò ní dá padà ó. Naam. Ọlọ́run dákúbà lọ àbí àwọn ṣẹ́kù wa bá a sàlékún ẹ̀rọ fún Ọlọ́run. Ìbéèrè náà pọ̀ ṣùgbọ́n mẹ́ta ń bẹ nínú alákọ̀ọ́kọ́ lórí àyà tí ẹ ṣàlàyé fún wa tí a sì máa ń bá a pàdé lọ́dọ̀ àwọn afọ àwa níta lọ́pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ àdìní bọ́lọ̀ tí wọ́n sì máa ń kó tí àyà tí ẹ̀ka fún wa pé alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan ẹ ti sọ̀dí tí àyà ìfi wá fún wa ń sìn ṣùgbọ́n bí tí wọ́n máa ń gbó sí ni pé àwọn ò ní ká dìde fún ẹnìkan ní Ọlọ́run bí tí wọ́n máa ń rún wa mọ́nù àbí sọ Ọlọ́run ojú gbogbo wa lọ́dún apá wa máa bẹ́ rọ níbẹ̀ wọ̀ ẹlẹ́kejì òun náà ni pé ǹjẹ́ a lè wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọ̀tá wa gẹ́gẹ́ bí ohun tí ń ṣẹ̀ lọ́wọ́ ní Gaza nígbà tí kìíní tí àwọn ọmọ ìyá dùn sí àwọn ọmọ Israel tó sì jẹ́ pé Iran ní àrígbọ́pọ̀ fún wọn tó jẹ́ ká bára wọn rọ̀ pé ẹ jẹ́ ká ṣe sùúrù àwọn arábí ti tí ó a ti mọ Iran yìí pé bí bóyá bí 80% wọn àkídà wọn ó rí bákan so ṣé tí bá rí bẹ́ẹ̀ ìjà lè wá ọlọ́dọ̀ ọ̀tá lórí àwọn ọ̀tá wa. Ìbéèrè kẹta tí ń gbọ́ lánàá ni pé ẹnìkan ní orílẹ̀-èdè Saudi àti Qatar ni wọ́n tún ran àwọn ọ̀tá lọ́wọ́ lórí àwọn ọmọ ìyá ní Gaza nígbà tí wọ́n ní sọ fún mi ò lọ́rọ̀ lórí ẹ̀ lórí mi ò gbé Saudi ní ìsìnkú máa ń ti ìṣẹ̀lẹ̀ ọlọ́mọsábà ń lọrẹ̀ níyàn. Naam. Al-qiyamu lid-du'a ká dìde fàdúà sẹ́mọ̀ pé nínú sharia Islam kullu ibadatin tawqifiyya gbogbo ń tá a bá pè ní ìbádà ẹ̀rí ọ̀wá ká tó ṣe ni kì í ṣe pa àmọ́ sí lọ àmọ́ àrètí kẹ́rì stọ́pù ẹ̀ rárá gbogbo àwọn muamalat àwọn awẹ́wò àṣegbà àṣàwò tí è sẹ́sìn òun là á máa bá a lọ táwa àrètí kéṣẹ̀rí àwò stọ́pù ẹ̀ àmọ́ níta bá pè lẹ́sìn a gbọ́dọ̀ ṣe tẹ̀lítàfi rí kílẹ̀ rí wí ní orí ẹ̀ nínú ẹ̀sìn làdúrà wà àdúrà ṣíṣe ìbáàdà ni àdúrà tá a bá pè ní ìbáàdà kàìfíyà bá ti ṣe tàwọ́kífù náà ni ó jẹ́ bá ti ṣàdúrà òun náà ó létò yóò ní òfin lérí ẹ̀ tí ṣẹ̀rí ó sọ̀kalẹ̀ tọ́ òfin tá a wá wí ta ni ó sọ̀kalẹ̀ yìí
kò ní ti ọ̀nà kan wá jọ̀dọ̀ Ọlọ́run àbọ̀dọ̀ Ànábì Muhammad kí ẹnìkan wá mú ntọ́lọ́mbá wá pè lófin yẹn ká máa wá múṣẹ lọ́wọ́ pé òfin àdúrà là ń múṣẹ yìí o ká máa múṣọ lọ́wọ́ kẹ́nìkan wá mú agbárí tiẹ̀ kọ́ máa fi dà wá pọ̀ mọ́ Ọlọ́run lérí òfin Ọlọ́run tá a múṣẹ tọ́lẹ̀ ní ti ń sọ pé ẹ dìde ẹ jẹ́ àṣàdúrà Ọlọ́run la ní ẹ dìde fún o ṣe é mọ̀ pé ń dà wá pọ̀ mọ́ Ọlọ́run ètò Ọlọ́run lérí káyì ṣàdúrà ni pé ká ṣe lérí ìjòkó tí ṣé òun lọ́sẹ̀ ni àbáwa abọ́dọ̀ yẹn yẹn jú òun lọ́sẹ̀ kọ̀dà wa mọ́ Ọlọ́run kankan wọ́n kàn ń wí katakata ní Ọlọ́run ni ẹ dìde fún o sọ́lọ́run sọ pé tá a bá fẹ́ ṣàdúrà ká máa dìde fún òun ni wàkúmù lillahi qanitin níbi irun ni ìdè tọ́lọ̀ ni ẹ má dìde fún òun lérí irun ni ìgbà tó ní á dìde fún òun ká kírun á dìde kírun irun tó kú ó ní ànàró kí ni ànàró kí ni irun òkú ànàró tá a fi parí ẹ ni irun yídì kábàrà bẹ̀ méje ni á kábàrà náà ni tábà ṣàdúrà á jòkó náà ni á jòkó à ń ṣàdúrà náà ni á tẹ́wọ́ báyìí náà ní tábà ṣe kùnúùtù á tẹ́wọ́ náà là ń ṣe kùnúùtù èwo wá ní jẹ́ tó sọ pé ká dìde nítorí tọ́lọ́hún Ọlọ́run la dìde fún sọ́lọ́hún béèrè dìde ń gbà wọn ntọ́lọ́hún ò béèrè tí wọ́n bá béèrè ìtumọ̀ ẹ̀ ní kọ́ ọgbọ́n ju mbana kọ́ yẹ kọ́lọ́hún ó béèrè ń bẹ̀ ń kọ́ wa mọ̀ béèrè ìwọ́dọ̀ wa ń bá béèrè àbí kì í túmọ̀ rẹ̀ ẹni gbogbo ẹni tó bá ti sẹ́rí ẹni tí ń ṣe bídíà ń jẹ́ oyé wa kọ́lọ́hún tó ṣètò kórí ṣe òun wá fẹ́ kọ̀rẹ́ ti Ọlọ́run ẹ̀sẹ̀ kọ́ fẹ́ kọ̀rẹ́ ti Ọlọ́run ya taba bẹ bẹ̀rẹ̀ àdúrà nàdúrà ó yẹ ká máa nàró ní kí tọ́lọ́wọ́n ọ̀sọ́ bí ká máa nàró yá ẹja kọ̀rẹ́ tiẹ̀ nàró torí ẹ̀. so ọ̀rọ̀ yẹn bí wà tí wọ́n kàn sọ katakata ní kò ẹ̀ bá ti jẹ́ ntọ́ ní ẹ̀sìn kọ́lá kò ní dá wọn lóhùn pé èmi kẹ́ dà papọ̀ mọ́ Ọlọ́run ẹ̀ dà mí mọ́ Ọlọ́run yín lẹ̀ máa ń tí ẹ̀ ń sọ wọ́n máa ń sọ gan ni torí èmi ní èdìdè o sáfù wájú náà wọ́n sì tì mí sí láàrin àwọn àfa ńláńlá èmi àwọn ní ẹ̀dìdè kásá ń sì jókòó mi mc ó ní ẹjọ́ ńlá ní ẹ̀dìdè fún kọ́sẹ́ ńtọ́lọ́hún ojú lọ gánkan sọ́lọ́hún tó jù mí lọ ó béèrè nàró mi ń bẹ̀ wọ́n ntọ́básá béèrè láti kínní. bí ìgbà tí ẹni tó fẹ́ ṣe nẹ́fìlà wítìrì tí wọ́n ń pètò ẹjẹ́ àṣàṣe Ọlọ́run lásán ṣe fún sẹ́ńtọ́ dá tiẹ̀ kí o ṣe fọ́lọ́ ni àbí kí ẹ dá kí lásìkò ń kí súnà ni àbó nǹkan lọ́n béèrè ni ìwádìí pẹ̀lú jẹ́mọ̀ lásìkò wọn kàn ń purọ́ mọ́ Ọlọ́run ni Ọlọ́run ò béèrè rẹ̀ kò sì ní gbà nítorí wọn ọba sì béèrè nínú ẹ̀sìn bó fún kò ní gbà ìnàró tẹ ìnàró ń gbà wọn Ọlọ́run kan kọ̀ndẹ́mù Ọlọ́run kò ní gbà torí kò béèrè ẹ̀ lásìkò tí àtirú táìmù tẹ̀sí àti tẹ̀sí fún ìjókòó ló ní jìnbẹ̀ ẹ̀sìn tẹ̀sí lẹ́tùká so kí wọ́n máa pariwo yẹn kí wọ́n máa sọ̀rọ̀ yẹn kò fìgbà kan nítumọ̀ yẹn ti gbọ́dọ̀ jọ nítumọ̀ sóhun olú ojókòó ẹ̀ ní ọmọ sí tiẹ̀ lọ kó sí bí wọn ti sọ̀rọ̀ tí mi ti bá lọ bí ti jókòó mi náà ni ìgbà tí mo ṣe wá ń kà wọ́n láyà wọn sọ́jà àmọ́ ti bá jókòó àmọ́ kí n tó máa kà wọ́n láyà wọ́n máa sọ́jà gan nísìnyí wọn ò ti lè sọ ọmọ ti bá jókòó wọ́n kàn dìde wọ́n sọ tí wọ́n sọ wọ́n sì ní tọ̀ wọ́n dákẹ́ wọ́n máa wò mí kọ́rọ̀ mí náà wọ́n kọ́rọ̀ alọ òró kan òró mc ń bú kí sàtìmílà sẹ́rẹ́ tí mc òró àtàfà tó ṣe wá sí dọ́kọ́ sọ̀rọ̀ tá a dán ó bú kẹ́ ọ̀yẹ́ dídé kásádùá sì jókòó mi a sì pọ̀ tá a lọ afẹ́ tó 20 kìíní kan 32 ni wá àwọn afẹ́yàn mo sì jókòó mi àwọn adájọ́ lọ́nà jókòó bàbá bẹ̀rẹ̀ ewu yìí wọn ò ní dìde wọn ní àti mi jẹ́ wọn ní dìde èmi sì ló ń wà sí tí wọ́n pè ní àdídì bá pè mí láti kó wọ́n sọ̀rọ̀ ó sì ń bú mi nígbà wá sí wá kàn mí ǹjẹ́ mo fẹ́nu kọ́rọ́ ìfẹ́nu kan nígbà tí mo wá padà wá sí wàá padà wá rí i pé àtẹ́gbẹ́ ẹ̀hún kóhun sọ̀rọ̀ sí wàhálà yìí wá pọ̀ nígbà mo parí wá sí àwọn bàbá ẹ̀mí wọn gùn àwọn bàbá
ha àwọn bàbá Ọlọ́run o ìmọ́lẹ̀ rẹ̀ Ọlọ́run o ha àwọn bàbá tọrọ fi ṣe àwọn bàbá o. àwọn àyàn kẹrì ẹni kó mú gọlí léyìí nítorí ẹ kó tì síwájú ló ọwọ́ lépa bá kọ bá mọ́ torí èmi mi ti ṣe wá ìtàn wíyẹn padà wá rí pé jàǹdùkú.